That is what I'm telling you. The devil, the thing has been. Start this thing. Oh yeah, start. Anytime tí ọ̀rọ̀ yìí bá ti máa ń ṣẹlẹ̀, ṣòbílífù pé wọ́n máa ń gbé àwọn tó máa wá fídíò wa, ọba agbẹ́ni tó máa wá fídíò wa, agbẹ́ni tó máa wá fídíò wa, tá máa fídíò wọn, tá máa jẹ́ kí tíjà bá ti ń ṣẹlẹ̀, a máa fídíò wọn as if a máa post, a máa fi wọ́n ṣẹ̀sìn ládùúgbò wa. You know what is happening? They are using political power. This thing that happened yesterday, they went to court. Even the lawyer have not arrived. Just because of one lawyer is around, they just make judgments. That Baba should leave the throne. That they should put acting. They suspend him for what? And the lawyer is not there. Even most of those people is not there. They just make judgments. Is it normal? Kábíyèsí aláwẹ̀ ti ìlú Ìlawẹ̀ Èkìtì ọ̀rọ̀ ló bá mọ kó mọ̀rọ̀ wá o. Gbogbo bí omi àlàáfíà ìlú Ìlawẹ̀ Èkìtì bí ó ṣe ń dàrú tó kọ̀ tí ò tòrò yìí kò tẹ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn. Ẹ sì má gbàgbé pé ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ náà ni ó ṣe bẹ́ẹ̀ tí yóò fi ara gbà. Àwọn ará Ìlawẹ̀ Èkìtì, àwọn ọmọ Ìlawẹ̀ Èkìtì, àwọn èèyàn ní Ìlawẹ̀ Èkìtì òun náà ni wọ́n ti ń kàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ móhùnmáwòrán lórí ọ̀rọ̀ bí wọ́n ti ń fi ẹ̀sùn kàn yín wípé ẹ̀yin iná lẹ̀ ń ṣe okùnfà bí àwọn agbófinró bí wọ́n ṣe ń wá láti wá yìnbọn láti wá da nǹkan rú nílùú Ìlawẹ̀. Ṣùgbọ́n àárọ̀ yóò wípé kẹ́ ẹ wá àlàáfíà. Ẹ pe àjọ tó nírònú, ẹ pè pàdé ìlú kálàáfíà ó jọba, ẹ wá àlàáfíà o. Ìlú Ìlawẹ̀ Èkìtì ò ní bàjẹ́, ìpínlẹ̀ Èkìtì ò ní bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ lórí tiyín. Àní kọ ìtàn burúkú o. Ẹ wá ìyanjú sí gbogbo gbódòǹróṣọ̀ yìí.